lẹ́yìn tí wọ́n gba mílíọ̀nù méje náírà àwọn ajínigbé túyàwó Oṣingin tí wọ́n jí gbé nílọrin sílẹ̀. ìyàwó Oṣingin tí wọ́n jí gbé Rukayat Musa àtàwọn àbúrò ọkọ rẹ̀ méjì Hafsat àti Alia tí àwọn ajínigbé jí gbé nílé wọn lágbègbè Emirs Road nílùú Ìlọrin ti gbòmìnira lẹ́yìn táwọn ajínigbé gba mílíọ̀nù méje náírà owó ìtúsílẹ̀. Aláròyé gbọ́ pé ní nǹkan bí aago 2 òru ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá yìí ni àwọn ajínigbé náà yabo ilé wọn ní agbègbè ọ̀hún. ọkọ Rukayat ìyẹn Musa gba ìkùlé sá lọ ní tiẹ̀ lásìkò àkọlù náà ni wọ́n bá gbé ìyàwó àtàwọn àbúrò ọkọ méjì lọ. wọ́n ní kò pẹ́ púpọ̀ tí wọ́n gbé e tán ni wọ́n pe àwọn mọ̀lẹ́bí tí wọ́n sì béèrè fún 50 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀. àwọn mọ̀lẹ́bí dá mílíọ̀nù méje jọ lóru ọjọ́ àìkú Sunday ni wọ́n gbé owó náà lọ tí àwọn ajínigbé ọ̀hún sì tú Rukayat àtàwọn àbúrò ọkọ rẹ̀ tí wọ́n jí gbé sílẹ̀ láyọ̀ àtàlàáfíà. ẹ̀gbọ́n Rukayat tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ pé ìyàwó àti àbúrò ọkọ tí wọ́n jẹ́ obìnrin méjì ni àwọn ajínigbé náà jí gbé tí wọ́n sì ń béèrè fún 50 mílíọ̀nù náírà lọ́wọ́ àwọn. ó ní nǹkan bíi aago 2 òru ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí ni wọ́n tú wọn sílẹ̀. ilé ìwòsàn ni àwọn èèyàn náà sì gbà lọ lẹ́sẹ̀kẹsẹ̀. ó wá rọ gómìnà Abdulrasaq ti ìpínlẹ̀ Kwara pé kó tètè wá nǹkan ṣe sọ́rọ̀ ètò ààbò nípínlẹ̀ ọ̀hún kó tó burú jù báyìí lọ. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.